Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. tó bá ní one or two things láti share on the program so nǹkan tí mo ní kí n sọ nìyẹn or tó bá dẹ̀ jẹ́ pé wọn bí àwọn èèyàn ṣe máa ń lọ stream Bukky Jesse yẹn after the show wọ́n á lè máa stream ẹ̀yin náà wọ́n á lè rí gbogbo nǹkan tẹ́ ti ṣe wọn ò ní fi wà left out gẹ́gẹ́ so nǹkan tí mo ní kí n share nìyẹn sir. All right, thank you. Brother Lati, it's true nìkan tí woman yẹn sọ torí Trump máa wọlé ní ọ̀la so àwọn àtàdé wà níbí yìí ó máa wà very difficult láti mọ nǹkan tó ń go on so tẹ́ bá fi wá sórí Facebook ó máa tún help wa ìlítù díẹ̀ fáwọn àtàwà níbí ẹjọ́ help wa Trump máa wọlé àdẹ̀mọ̀ ètò náà máa gbé wá. Kò sí lájọ mo ti ṣe fòfò tí gbọ́ tí mo fi bí ṣe wà yìí mo wà lórí Facebook. Kò síjọ́ tí mo wá ṣe fíìmù tí mi ò sí lórí Facebook. My Facebook always on and my Instagram. Okay, good. Àwa ti download app tiwa l'Amẹ́ríkà ń bí látànà. Kí lórúkọ app tẹ download? Ẹjọ́ kí lẹ download o àwa táwa ń bí o. Favored lórúkọ ẹ̀. Mo ti share ẹ̀ sí Mama T lánàá. Mama T ti download ẹ̀ ní Naija bẹ́ẹ̀ tí wọ́n ti jẹ́ kẹ́yìn Naija máa connect. Favored. Yeah. Ẹjọ́ ṣé fáwa táwa ń bí ni àwa táwa l'Amẹ́ríkà ń bí lẹ̀ ń sọ. Ní fún Amẹ́ríkà ni àwa ti wọlé síbẹ̀ látànà. Ẹjọ́ ẹsẹ̀ ń jẹ́ post ẹjọ́. Wọ́n ti kọ́ sójú screen fún yín. Èèyàn kan ti kọ́ síbẹ̀ yẹn sìn. Okay, we will check. Bẹ́ẹ̀ wọ́n tí ìgbà kẹ́yìn Naija wọlé bẹ́ẹ̀ ni òun nìyẹn bẹ́ẹ̀ wọ́n gbà kẹ́yìn Naija wọlé àwọn ará Amẹ́ríkà nìkan la wà ń bẹ̀ báyìí. Wọ́n tí ìgbà káwa náà wọlé o. So even gan tí èèyàn 25 la gbọ́dọ̀ follow ká tó lè ṣe live. Ìgbà tí a tẹ̀ wá ń wò báyìí gbogbo àwọn ọmọ ti bí àwọn ọmọ jaskolobi ló kọ́kọ́ kó rí àwọn ọmọ Amẹ́ríkà lóríṣiríṣi mo ní ó dáa ṣá àwọn tẹ́ fẹ́ ká wà tẹ̀lé rè ṣá tẹ́ fẹ́ ká kọ́kọ́ tẹ̀lé ó ti dá o. Àwọn náà la kọ́kọ́ ń tẹ̀lé wọ́n dẹ̀ ya olórí dáadáa bẹ́ẹ̀ bá tẹ̀lé wọn ìmí ìbáyìí kò tẹ̀ ní tẹ̀lé yín máa snub yín ni láti. Ó dà pé Amẹ́ríkà ló ní. Amẹ́ríkà ló ní látànà báyìí èèyàn tí mo sì ní èèyàn 19 wọ́n ní mo gbọ́dọ̀ wá méje tó kù sí tó máa follow mi 6 tó kù wọ́n yarí wọ́n kọ̀ wọ́n follow mi débi tí máa wọ. Ẹ má wọrẹ èmi náà follow yín màá follow yín. Bẹ́ẹ̀ orúkọ tí mo lò ń bẹ̀ Love Baby 10 ni mo lò. Love Baby 10 okay. Yeah, so àwọn Naija tó wà níbi tí ń follow mi so èmi náà lè tètè sáré follow yín kẹ́ lè tètè rí followers. Because gbogbo àwọn ọmọ ti bí yẹn báyìí ìmí ti ní 67,000 èèyàn tó follow ẹ̀ ìmí ti ní 2 million ọ̀rọ̀ wọn sú mi. All right. Wow. Olúfẹ́mi Elizabeth ẹ bá mute. Ẹ káàárọ̀. Good morning everybody. Onílé. Ẹ káàárọ̀. Ṣàlàáfíà lẹ́wà. Ẹ káàárọ̀ sir. I don't really have much to say this morning other than really thank you and appreciate you for bringing us this far, especially the issue of Justice For Mohbad is concerned. You guys are doing a very, very great job, and Ọlọ́run á túbọ̀ gbà fún yín, Ọlọ́run á fún yín. And then I have message for Onílé Alọ́ba. Specifically, mo kàn gbàdúrà kan pé for you Onílé Alọ́ba Ọlọ́run á gbọ́ àdúrà yín gbogbo ibi tí bàtà bá ti Ọlọ́run á dá yín lóhùn. Justice For Mohbad tẹwà nú ẹ̀ yìí. You have been a very, very strong force, especially in this group. And I can see your efforts right, left, and center. Making sure that we will get this justice. You are doing a very good job, bro. Please keep it up. Ọlọ́run á túbọ̀ dá gbogbo wa lóhùn. Mi ò ní kankan láti sọ other than we must still continue to persevere. That we get this justice. That's all. Mi ò ní kankan much mo fẹ́ sọ láàárọ̀.
Thank you so much, sir. Amen to all your prayers. Eshe gidi gan. Eshe gan, mo appreciate, sir. Thank you, sir. God bless you too, sir. Ola TV, are you there? Ola_TV. Onile, please, I will call Yeah, you please. thereafter. I'll call you thereafter. Phone meeting low, mo fẹ́ drop it somewhere because ibi tí mo wà mi ò rí phone charge. So, All right. yeah, I'll call you All thereafter. right, sir. All right. Ola_TV, show I'm there. Justice for Olatunji ẹjọ́ ẹ má jẹ́ ká fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ yìí. àwọn aláṣọ dúdú tí wọ́n wà nínú àwọn ọlọ́pàá tí wọ́n àwọn ò dáa wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní manipulate, wọ́n ti ń ṣe màgòmágó. Ó yàtọ̀ sí orí tébù ọ̀gá ọlọ́pàá tí kéèsì yìí wà tẹ́lẹ̀ tó jẹ́ wípé ó wà 100% transparent tí ò fi igbá kan bọ̀ kan nínú. Ẹjọ́ bá wa dìde sí ọ̀rọ̀ yìí. Justice for Olatunji. There is a need for another. Ní comment section. No, ẹ jẹ́ sáré go through ẹ̀ mi ò rí. Má sọ̀rọ̀ ẹ lọ́kọ̀ náà ẹ̀gbọ́n báwo. So there's a need for us to have another press conference láti fi pariwo àwọn nǹkan kan jáde get so that a lè lọ viral, a lè jáde ní ìwé ìròyìn, a lè jáde lórí rédíò asọ̀rọ̀mágbèsì, a lè jáde lórí news ní television. So ẹjọ́, there is a need for us to rally round lórí ọ̀rọ̀ to the Justice for Olatunji. Ẹjọ́, we are calling on you. Ẹ̀yin náà lẹ́ni kí a máa lọ wípé ká dá sí ká máa lọ wípé ẹ wà lẹ́yìn wa. Ẹ má jẹ́ kó dàbí pé máa lọ mò ń wẹ̀ yẹn nìkan ni ó jẹ́. So ẹjọ́, we are counting on you. Ẹ jẹ́ ká dìde. Mi ò rí bí kankan téèyàn kan ti ṣépè ní comment section sir. Ẹni mo tún yẹ̀wò yìí. So ẹjọ́, ẹ dìde ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. Ẹ má yẹ kí a kú sọ́nà bí èéfì torí ó ti dé ojú ọ̀gbagadì báyìí tá a ti gbọ́dọ̀ ṣe one or two things so that wọn ò ní lè rí nǹkan kan manipulate láti ibi tá a dé yìí. Ẹ̀rù ń bà wọ́n gan àti manipulate torí à ń retí nǹkan tán fẹ́ wá sọ fún wa lórí ọmọ tán sọ fún wa tẹ́lẹ̀ wípé ó pokùnso. Bóyá wọ́n fẹ́ wá sọ fún wa pé ó sì pokùnso náà ni o, bóyá wọ́n fẹ́ sọ fún wa pé kò pokùnso mọ́ ni o. À ń retí, we are waiting. We can't just wait for them to come out and tell us that story. Get? But nevertheless, ẹ má jẹ́ ká dákẹ́. There's a need for adúpẹ́ pé press conference ọ̀hún yẹn gan kò ní jẹ wá lówó lọ títí bíi ti Èkó ń bí. Get? So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká dìde sí ọ̀rọ̀ yìí ká lè ran ẹbí Ọlátúnjí lọ́wọ́ láti gba justice yìí. Ṣé ẹ mọ̀ wípé justice for Mohbad tá à ń ṣe láti joy Mohbad ti lọ, ó ti kú. Justice for Ọlátúnjí ti lọ, ó ti kú. Àwa gangan là ń ṣe justice yìí fúnra wa torí àmẹ́ni tó kàn. Kó má bàa kàn mí, kó má bàa kàn yín, kó má bàa kàn ẹni tẹ́ ẹ mọ̀, kó má bàa kàn ẹni tí mo mọ̀. Ní gbogbo ìlàkàkà wa yìí ló dúró lé lórí. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa dá sọ́rọ̀ yìí. Ẹ bá wa àti Ọlátúnjí àti Mohbad. Justice is a must. Thank you. God bless you all. Ẹ ṣé. Ẹ jẹ́ follow everybody, follow for follow. Ẹ má gọra yín o. Ẹ má yẹ kí TikTok lọ fi wá pa o. Wọ́n tún ní gọra yín. Sorry bọ̀dá láti mi, mo fẹ́ ti gbé mi sókè. À ń try láti put àwọn èèyàn wa through lórí favourite ni so that everybody máa lè get ready. Àmàrà tí Trump máa dá. Àwọn kan ló ti fọjọ́ kún. Àwọn kan dẹ̀ sọ wípé ó ń fẹ́ ṣe, ó ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀. Wọ́n fọjọ́ kún, wọ́n máa yọ tó bá ti di òru tiwa l'Amẹ́ríkà ń bí straight down, wọ́n máa yọ owó wa tó wà ń bẹ̀. Ó yá lọ sí favourite. Mo wà live fún favourite bẹ́ẹ̀, àwọn èèyàn wa ti wà ń bẹ̀. JK kan ti ṣojúlẹ̀ sọ́dọ̀ mi báyìí, tájọ́ ń tẹ̀sí ara lójú. Jẹ́ kí rí $10 tó yọ báyìí. Kí ló dé tètè lọ yọ? Ọ̀dọ̀ JK ni mo ti gbọ́, ọ̀dọ̀ yín ni mo ti gbọ́ JK tó sọ wípé Latisneh àtọ̀ndasneh. Mi ò rí yọ. Nàìjíríà lè mí wá o. Ṣé ó ti ṣiṣẹ́ Nàìjíríà ni? Ẹ wò JK ń kí yín o. JK ń kí yín bí o. JK ti gba láyàn lórí péjì bí. Wọ́n ti fún JK láyàn báyìí o. JK ti gba láyàn.
mo ti gba màmí wọ̀tá báyìí o. ṣé ó ti ṣiṣẹ́ Nàìjíríà ni? Omas kitchen ló kọ́kọ́ tẹ̀ sí mi lójú ń bẹ̀ yẹn wọ́n tẹ màmí wọ̀tá fún mi ni. àní ṣó ti ṣiṣẹ́ bẹ̀ yẹn ní Nàìjíríà? Nàìjíríà lèmi wà o, èmi download ẹ̀ o, mi mọ ọ tó kù o. ṣé ibi yín ká ló sọ̀rọ̀ yẹn? Bẹ́ẹ̀ni. ṣé iPhone lẹ ń lò ní Westo? iPhone ni mò ń lò. Reason tó fi ṣiṣẹ́ nìyẹn. máa dárúkọ everybody láì wo fóònù mi. Ẹ sọ fún mọ́mí bébí yín ká lọ́wọ́ yín ẹ wá tẹ́jẹ́ máa bọ̀ níbí. Tẹ̀sí lójú kí n tẹ̀sí lójú màámi. Ayọ̀dèjì kan ní kẹfù táwọn. mo ti wà ń bẹ̀ látà náà. Èmi ti wà ń bẹ̀ látà náà. Because àwa kíní ni mò ń lò bẹ́ẹ̀ mo rí yín lóru náà love baby 10 ni mo lò. Okay, love baby 10 ẹ kì í wá. ó yẹ follow for follow ẹ̀yin tẹ́ lọ fi follow ṣàkọ ẹ̀kan ní oníléeṣẹ́ yìí ò tiẹ̀ sùn mọ́jú ni mo tún rí yín tẹ̀ ń parí ìjà kan èmi ò tí ì sùn lóru láago 2 ńgbà yẹn náà. Ayọ̀dèjì ẹ jẹ́ ká tẹ̀lé Ayọ̀dèjì. ẹjọ́ bro àti ẹjọ́ very important information. Information just got to me from Shara reporter. Wọ́n ti transfer DCP tó wà ní charge of case yẹn o. Wọ́n ti transfer yẹn o right now as I'm speaking with you. Wọ́n ti transfer that DCP. Gẹ̀gẹ́ ń bí pé mo mọ̀. Wọ́n ti redeploy ẹ o right now. Shara reporter just send it to me right now as I'm speaking with you. Ejo, we need to act fast on this case. I'm begging every one of us. I'm pleading with every one of us. It is important we stage, a press conference as soon as possible. Shara reporter just confirm it to me. I just send the scene lórí WhatsApp right now. Onílé ẹgbẹ́ mi bọ́lẹ̀ kí n sáré fọ́lọ̀ ohun tó wà lórí ọ̀hún yẹn. Kò sí yàtọ̀ ní app yìí àti TikTok ṣé bóun ló lọ fún mi ní grid yìí kí ni ṣé kò ṣe pọ́n duplicate TikTok gan wá síbí. wọ́n mọ̀ ní wọ́n clone app yìí ni. wọ́n mọ̀ ní Westo I tí mo everything about app ni. wọ́n clone ẹ̀ ní jàre clone app ní app yìí jọ wọ́n clone ẹ̀ ní jàre. Yeah, it is. àwọn ọmọ àkọ́ tó bẹ̀rẹ̀ òfin tó máa rán òfin. àwọn náà sì máa strict jàre. Àdẹ̀lẹ̀ sọ same thing ni but ó dà kan ló ti pẹ́ èèyàn kan níbi 2-3 years ago lòun gan ti wà ń bẹ́ẹ̀. Bọ́lá tí mo ti send ẹ̀ sí ẹ wo mo ti send the information ẹ̀ sí ẹ wo right now ewé ẹ̀ṣẹ̀ ń get to me from Shara reporter. Ayọ̀dèjì followed Ayọ̀dèjì rather Ọmọwùnmí yeah, I followed you already. Thank you. Good morning. Mr. Westo. ẹjọ́ ó dọ̀jọ́. Ṣé rí pé àwọn náà sọ wípé the Nigeria police will deploy DCP Adekanbi from SDI Ìlọrin after suspect die from torture in custody. Ṣé pé àwọn náà mọ̀ pé nítorí ọmọ yẹn náà ṣe gbé bàbá yẹn kúrò torí ọmọ yẹn torí ọmọ tó pa yẹn náà ṣe gbé bàbá yẹn kúrò wọn fẹ́ kí bàbá yẹn ṣí àṣírí. ṣẹ́rí nàìjíríà problem kan ta ní nàìjíríà wọn kì í máa ń fẹ́yàn tó dáa tó máa ti fẹ́yàn tó fẹ́ ṣe báyìí wọ́n máa gbọ́ ọ̀nà tó máa fi bring ẹni yẹn down ni wọ́n máa wá ẹjọ́ la fẹ́ ṣe gbogbo eléyìí dànù. When is Nigeria going to change this their stupid mentality? Ṣebí ìkọ́ tó ń ṣẹlẹ̀ nínú system government wa yìí is really getting out of it. Wọ́n máa ń fẹ́ àwọn èèyàn tó dáa tó bá ti rí èèyàn tó dáa wọ́n máa ń fẹ́ mú kúrò lọ́nà torí pé àwọn ọ̀bàyéjẹ́ tó ń jẹ nídìí ìbàjẹ́ wọ́n ti pọ̀ jù. Hold on, Mariam. Hello. Ẹ jọ sá mo fẹ́ bẹ̀rẹ̀ question kan ni ṣé ó affect Europe náà. èmi gan tí ráyè wọlé síbẹ̀ èmi gan tí ààrẹ kò tí dọ́dọ̀ wá ń bì báyìí èmi gan tí ráyè mo lè download ẹ̀bẹ̀ kò open. Okay, because èmi náà try láti download ẹ̀ kò open. Yeah, the same thing náà ló sọ lọ́dọ̀ tèmi náà kò open. Ìyẹn mi pé bóyá EU support ni àwọn ará Amẹ́ríkà nìkan ló wà fún. Bọ́dá Láti kí ni error response tó fún yín ìgbà tẹ́ ń ṣe lọ́wọ́ kí ni nǹkan tó sọ fún yín? Ó download kò open. Ṣe register pẹ̀lú country code yín country number yín. Tẹ́ bá ti type nǹkan tí ò tí open kò lè fún mi ní option láti register now kò open. Ó dẹ̀ download kí ló wá lè ṣẹlẹ̀ báyìí? Country code kò wá supported níbí báyìí ni
àwa wà òkè lórí TikTok ẹ̀yin ara àwọn ará Amẹ́ríkà ló máa là ń wá bá ẹ fẹ́ gádà so tó bá kàrà ń gidá èmi ò lè kúrò lórí TikTok náà màá lọ ra fóònù mi lọ́la sọ́tún láǹsìn fóònù yẹn ni màá máa fi wà lórí ẹ̀ fún àwọn ará Amẹ́ríkà nìkan. Maybe. Ó ti yẹ. That's good. Ẹ lè lo email náà láti fi open ẹ̀ tí nọ́mbà ò bá lọ bọ̀ since ẹ sọ pé kò tiẹ̀ pop up rárá. Wo mo ti download ẹ̀ bó ṣe wà kò open. Bọ̀ kéwú ló gbé wá sóbẹ̀ yẹn Bangladesh àbí kí lélẹ̀ tẹ́rin. Kùránì kò gbé wá. Wọ́n ní kẹ́ sọ pé kọ́ lo email wọn. Kò torí áàpù yẹn ò open ni wọ́n ṣe é rí ṣe. Westo jọ fóònù tó ń lò yàtọ̀ àwọn ń lo Android ìwọ ń lo iPhone ó máa open lórí iPhone kò ní open lórí Android nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n ti ráwọn tó lo Android náà tán wà lórí platform yìí báyìí tán Android làwọn ń lò náà kí ló lè kọsẹ̀. Ó ní Nàìjíríà náà dẹ́ wà. Ìyẹn wá ní issue yẹn wá nìyẹn ò nílé pé ṣé Nàìjíríà náà wà yà sókè. JK International. JK wọ́n salute yín o. JK ti bó lion fún mi lékè ti fún mi màmí wọ̀tá o. Omas kitchen ti fún mi ọyá bọ̀dá láti JK fẹ́ rojú yín ó yà wojú bọ̀dá láti. Ṣé ti rí wọn? JK ẹ mú lion tèmi wá bí o ẹ mú màmí wọ̀tá tèmi wá bí o. Ó yá.